Ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ ti ń wo móhùnmáwòrán Orísun. Ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín. Ṣògorẹ̀níkejì Àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn. Ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹẹsẹ. Odion Gallo wọlé sí orí pápá gẹ́gẹ́ bí olùrọ́pò fún Anthony Martial bí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ṣe fẹ̀yìn ikọ̀ Chelsea gbolẹ̀ pẹ̀lú ayò 2-0 nínú ayò tí wọ́n jọ ta. Lánàá ọjọ́ Ajé yìí ní Stamford Bridge ló kù díẹ̀ kí Ìgalò tí ó wọlé láì tí ì pé ìṣẹ́jú mélòó kan gba ayò wọ inú àwọn, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Àmọ́ àmì ayò tí Anthony Martial àti Captain Harry léraléra. Ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Tope Alabi ti sọ gbangba wípé kò sẹ́ni tí awọ rẹ̀ ká ojú ìlú òun àfi ọkọ òun Sọjí Alabi. Ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun tó ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí lọ́wọ́. Ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Tope Alabi ti sọ wípé àwọ̀ ọkọ rẹ̀ Sọjí Alabi nìkan ló kájú ìlú òun. Tope Alabi ló sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ìyìn Olúwa ọlọ́dọọdún rẹ̀ Praise the Almighty tó wáyé ní ọjọ́ 16 oṣù kejì ọdún yìí nínú ọgbà Lagos State Television. Níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn péjọ sí láti wá gbé Olúwa ga, níbi tí Tope Alabi kúnlẹ̀ fún olówó orí rẹ̀ Sọjí Alabi fún àtìlẹ́yìn rẹ̀ àtọdúnmọ́dún. Ó sọ wípé ẹnìkan ṣoṣo tó kájú kápá òun ní ọ̀nà gbogbo náà ni ọ̀gbẹ́ni Sọjí Alabi. Ẹ gbọ́ bó ṣe sọ. Wọ́n ṣe yàyà mẹ́fà. Very well. Tó bá ṣe pẹ́ lórí ẹni sà. If it's somebody else. Wọ́n lè handle mi. My Pope. Yes. My pastor. My prophet. The prophet. I celebrate you today. 16th of February, 2020. This is an award to appreciate you. Oh my God. To appreciate you for the wonderful works that you have done in my life. You are not God, but you are second to none. Honestly, I so much appreciate you. Thank you so much. Thank you so much. Lẹ́yìn náà ni ó fún àwọn ìsọ̀ǹgbé rẹ̀ ní àmì ẹ̀yẹ káre ọmọ ọ̀dọ̀ rere fún akitiyan wọn láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Lákòótán, Tope Alabi sọ wípé kò sí ẹni tó lè mú òun gba owó ìwọlé lọ́wọ́ ẹnikẹ́ni fún ètò Praise the Almighty ìyìn Olúwa ti ọlọ́dọọdún. Praise the Almighty. Inú mi dùn gan nítorí wípé ẹni tó bá róore ọ̀fẹ́ láti yin Ọlọ́run privilege ni. Inú mi dùn gan ní wípé mo yin Ọlọ́run, mo pe àwọn èèyàn láti wá yin Ọlọ́run. Inú wọn dẹ̀ dùn láti wà ní. Tìfẹ́ Tani mọ̀mọ́. Kò jẹ́ bí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa. Alága fìdíhẹ fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè yìí EFCC Ibrahim Magu ti bẹ̀ orílẹ̀-èdè United Kingdom láti taari mínísítà tẹ́lẹ̀ rí fún epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà Diezani Alison Madueke jáde kúrò ní orílẹ̀-èdè náà láti wá ṣàlàyé owó rọ̀gùnrọ̀gùn bílíọ̀nù $2 eléyìí tó sọnù. Magu tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìkẹ́kọ̀ọ́jáde àwọn òṣìṣẹ́ àjọ EFCC tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ níṣẹ́ ní iléèwé Nigeria Defence Academy eléyìí tó wà ní Kaduna fi ẹ̀sùn kan Diezani wípé ó mọ̀ nípa owó ọ̀hún tí ó jẹ́ owó ribiribi. Magi sọ pé òun ti lọ sí ìlú London lọ́dún yìí, bẹ́ẹ̀ ni gbogbo ibi tó ń dé ló ń pè fún títaari àwọn aṣòwò ìlú kúmọkùmọ sálọ tí wọ́n wà ní ilẹ̀ ọ̀hún bòde kí wọ́n lè wá jẹ́jọ́ lórí àwọn owó tó sọnù lábẹ́ ìṣàkóso wọn. Ó ní bí Diezani Madueke ṣe kó owó rọ̀gùnrọ̀gùn ọ̀hún lọ tó sì lọ
òun jẹ́ eléyìí tí ó burú púpọ̀. Ó tún ní ó ní àwọn alátìlẹyìn lẹ́yìn. Ó ní bí kò bá ṣe wípé ó wà lábẹ́ ààbò tí kò fún àwọn láàyè ni àwọn ìbá ti fi ọwọ́ òfin mú un padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Magu wá ní ọdún 2019 nìkan ìjẹ́jọ́ tó lé lẹ́gbẹ̀rún kan lórí ìṣòwò ìlú kúmọkùmọ ló wáyé. Lákòótán Magu ní àwọn kò ní fún ìwà àjẹbánu láàyè ní orílẹ̀-èdè Nàìjíríà torí ẹni tí wọ́n bá ti fi ẹ̀sùn rẹ̀ kàn dandan ni kí ó wá káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú adájọ́. Ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Development Bank AFDB ti fi iṣẹ́ àkànṣe tó jẹ́ $500 mílíọ̀nù lọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ètò yíyí ètò ọ̀gbìn sí ohun lílò fún àwọn ará ìlú ìyẹn eléyìí tí wọ́n pè ní Super Agro-Industrialized Processing Zone láti ran ètò ọ̀gbìn lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ náà Akínwùmí Adésínà lórí ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ Bánjí Oyèyínká sọ eléyìí ní ibi ayẹyẹ ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n pè ní SABS ní ìlú Àbújá. Wọ́n ní ìpele àkọ́kọ́ ètò ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ ọdún 2020 ní ẹkùn mẹ́rin: apá ìlà oòrùn àti ìwọ̀ oòrùn, apá àárín gbùngbùn gúúsù ìwọ̀ oòrùn àti gúúsù gúúsù àti gúúsù ìlà oòrùn. Wọ́n ní irú àwọn ohun ọ̀gbìn tí ẹkùn kọ̀ọ̀kan ní ni yóò dá lórí irú ètò SABS tí ilé ìfowópamọ́ AFDB yóò gbé kalẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá láti ilé ìfowópamọ́ náà, ẹ̀ẹ̀mejì ni wọn yóò gbé ọ̀rọ̀ owó ọ̀hún jáde fún àwọn ètò yìí. Bákan náà ni ilé ìfowópamọ́ AFDB yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ nítorí pé kò ṣeé ṣe kí ìṣẹ́ tán nílẹ̀ bí kò bá ṣe ìṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀. Bákan náà ni mínísítà fún ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ìgbèríko Mohammed Nanolo sọ wípé ètò SABS ọ̀hún yóò wá láti ran ẹ̀ka ìsọ ohun ọ̀gbìn di lílò fún àwọn ará ìlú ìyẹn processing nípa ṣíṣe iṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ka àwọn aládàáni. Lótìtọ́ ni wípé gbogbo ènìyàn ni ó dá agbádá ikú, àmọ́ ènìyàn ló ń gbàdúrà láti má bá ikú gbígbóná lọ bí kò bá ṣe ikú àfọwọ́rọ̀rí kú. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí ní ìpínlẹ̀ Delta ní ọjọ́ Ẹtì tí ó kọjá, bí ó tilẹ̀ jẹ́ wípé àti mú ìròyìn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani lóríṣiríṣi láti ọwọ́ àwọn agbébọn darandaran láti fi tó yín létí tẹ́lẹ̀ rí ní ọ̀pọ̀ ìgbà, àmọ́ iye òkú bíi 8 ni àwọn ọlọ́pàá ti wú jáde látàrí ìwà ìṣekúpani tí ó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá láti lè ṣe ìwádìí tó dájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí, àparapọ̀ àwọn ẹgbẹ́ Urhobo Progressive Union UPU tí agbègbè náà fi ẹ̀hónú wọn hàn. Wọ́n sọ wípé ìwà ìṣekúpani àwọn gbégbọn ti wá ń di lemọ́lemọ́ ní abúlé Uweri ní Ugeli tí ó wà ní ìjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ Delta. Wọ́n sì fi ìdí èyí rọ̀ ààrẹ Muhammadu Buhari láti mú òpin wá bá àwọn ìwà búburú yìí. Síwájú sí ìwádìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé 2 nínú àwọn òkú tí àwọn ọlọ́pàá wú jáde yìí ní àwọn ọ̀daràn dáná sun di eérú. Gbọ́nmi sí omi òtó ti bẹ́lẹ̀ láàrin olórí abúlé náà Kasidi Apedafe àti kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta tẹ́lẹ̀ rí ìyẹn Hafiz Unuwa ní ọjọ́ Àìkú tí ó kọjá. Lórí ọ̀rọ̀ ìròyìn náà, àwọn ọlọ́pàá sọ wípé ìṣẹ̀lẹ̀ náà kò wáyé àti wípé àwọn ènìyàn kan ni wọ́n fẹ́ lò láti fi dá rúgúdù sílẹ̀ ní ìpínlẹ̀ náà. Ọ̀gá ọlọ́pàá náà sọ wípé tó bá jẹ́ pé nítòótọ́ ni àwọn ènìyàn kú, èé ṣe tí àwọn kò fi rí àwọn òkú wọn. Olórí ìlú náà fi ẹ̀sùn àìṣòótọ́ kan àwọn ọlọ́pàá, àmọ́ lẹ́yìn tí àwọn ọlọ́pàá ti wú àwọn òkú náà jáde tí wọ́n sì ti fi ránṣẹ́ sí ilé ìwòsàn ìjọba ti agbègbè náà ní òtítọ́ ìdí ọ̀rọ̀ yìí fi ìdí múlẹ̀. Ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀, nígbà tá a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú. Ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ.